bí bá ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ̀ ni ẹ̀kọ́ àti ńlá kíra ẹni àkí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé níbi kíbi tẹ́ ti láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wa ní wákàtí ọ̀wọ̀ yìí àánú Olódùmarè ní fi sílẹ̀ wàhálà àti ìdààmú bíi tí ìwò kó kéré máa kò ní dé sàkání ọ̀dọ̀ wa à ń súnmọ́ ọdọọdún súnmọ́ wa àìní fàyàsàn sọdún àní fọ̀fọ̀ sọdún àní fìbànújẹ́ sọdún gbogbo tá a fi sọdún nírọ̀rùn Ọlọ́run Elédùmarè yóò pèsè rẹ̀ fún wa ẹ já fọkànbalẹ̀ ohun gbogbo ń bẹ lọ́wọ́ Ọlọ́run orí ètò yín ètò ọjọ́ abẹ náà látúndé sí bí ìṣe wa àkàndọ̀rọ̀ Ayíkòǹkò lórúkọ tèmi mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí mo kí n pé ẹ kú àmì tí bẹ kú àmójúbà wa nígbà gbogbo ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá ẹ kú dédé àkókò yìí. bẹ́ẹ̀ ni mo kì í gbogbo ibi tí atẹ́gùn ìkànnì yìí iléeṣẹ́ móhùnmáwòrán Awíkonko tó bá ń fẹ́ lẹ́ni tó ń kù bí òjò Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mò ń jẹ́ o ní ìpakọ̀ mi rẹ̀ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fẹ̀yìntì nǹkan kẹ́ ẹ jẹ̀gbádùn òtútù tó ní kẹ́ ẹ jẹ́ dọ́ba ẹ lè fẹ̀yìntì ó lè jẹ́nu ọkọ̀ yín lẹ́wà ẹ sì lè rọ̀gbọ̀kú ẹ sì lè máa ṣiṣẹ́ yín lọ bẹ́ẹ̀ ẹ lè má wojú wa kẹ́ ẹ máa gbọ́ ní tá à ń sọ lọ́mọ́ta èrò eléyìí tá a kọ́kọ́ máa mú sọ ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí Aliko Dangote àbí ẹni tó ní ẹ̀bùn pọ̀pọ̀ aládàáni ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ nílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n fi ẹ̀sùn kan ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà tàbí ká sọ wípé aláṣẹ àti olùdarí àjọ tó ń rí sí ìwọléwọ̀de epo bó lè bó ṣe dá sí èló ló yẹ kán tepo èló ni wọ́n ń tà á èló ló yẹ kó wà eléyìí Farouk Ahmed ẹ̀sùn tó fi kàn án ẹ̀sùn tó lówúra ẹ̀sùn tó gba àkíyèsí ẹ̀sùn tó gba ìwádìí ni pẹ̀lú bá ṣe ń pariwo gbówó wọn lórílẹ̀‐èdè yìí à ń jẹ mẹ̀kúnnù ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní orílẹ̀-èwe lọ kẹ́nìkan ṣoṣo ọmọ ná $5.5 million lórí ọmọ tiẹ̀ mẹ́rin nílé ìwé lókè òkun àkọ́kọ́ ni pé ṣé báwọn òyìnbó ṣe ń sanwó owó bẹ́ẹ̀ fọ́mọ tí wọ́n lélẹ́yìí and again irú àwọn ọmọ bẹ́ẹ̀ at the end of the day ẹ̀kọ́ tán lọ kọ́ ìmọ̀ tán lọ mọ̀ èló ni sálárì tí wọ́n fi fún wọn èló lówó tí wọ́n táwọn gan ó rí ń bẹ sáwọn gangan lè ṣiṣẹ́ $5.5 million nígbèsí ayé wọn. bẹ́ẹ̀ ni mo kẹ́ra ilé kan sí pé ẹkú tẹ́tí sí a torí pé táwọn ọ̀pọ̀lọpọ̀ míì bá ń gbọ́ pé Aliko Dangote ẹ rí i pé ọkùnrin òyìn jẹ́jẹ́ ni kí sẹ́ni tó jáláriwo kí sẹ́ni tó nílò ẹni tó sì bójú tó ṣẹ́ iṣẹ́ rẹ̀ ni mo ń gbajúmọ̀ ṣùgbọ́n kò ní fààyè gba ẹnikẹ́ni láti máa pòṣẹ rẹ̀ mọ́lẹ̀ ilé ló jẹ́ awúgbọ́ tí ń gbọ́ ló jẹ́ kó kíyèsí ìjọba sí i pé ẹni tẹ́ fi sí gbọ́nnu pé onìkan máa rí i pé gbogbo nǹkan wà létòlétò ní ẹ̀ka epo rọ̀bì mainstream downstream regulatory kìíní kan Nàìjíríà ẹ̀ka iléeṣẹ́ epo NNPCL náà ni ṣùgbọ́n àwọn lágbára eléyìí ẹ̀ rí i pé ọkùnrin Farouk Ahmed wọn rí i pé gbígbé epo látòkè òkun ó dínkù ó túmọ̀ sí pé bá a ṣe ń sọ nígbà kan wọ́n rí nǹkan kan jẹ́ ńbẹ̀ wọ́n tún wá ń rí owó rọ̀gùnrọ̀gùn ẹni tó jó iṣẹ́ ìjọba kó rí $5.5 million láti ná lórí ọmọ tí ń bẹ léèwé girama secondary school ní òkè ṣe pé higher institution èlé lónìí yóò wà lákàntì ọmọ kọ̀ọ̀kan lẹ́yìn owó léèwé tí wọ́n tún máa gbélé ewu eléyìí ó pè fún kí wọ́n wádìí torí pé àjẹbánu ó sodo sí ẹ̀ka epo ní Nàìjíríà eléyìí sì ń di ẹrù wíwo lé àwọn mẹ̀kúnnù lórí ìyà àjẹfẹ́ ẹ̀kú lára ìlú ń jẹ Dangote ọ̀sà ìpẹ̀kẹ́ lù tó lórí pé ọkùnrin gan Amadi pé ọmọ ìpínlẹ̀ Sokoto ni ológọ̀rọ̀ àwọn èèyàn ń bẹ́ lù rẹ̀ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 ló lé wọn kó léèwé ní òjé wọn lọ léèwé mọ́ pọ́gọ̀rọ̀ ọmọ ń bẹ tí wọ́n ní mẹ́rẹ̀ẹ́ sùgbó kiri. ọmọ mi gan ò tiẹ̀ nílò 100,000 naira láti lọ léèwé. bẹ́ẹ̀ ló mi rí 20,000. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé public school ló yẹ kán lọ tàbí public school náà wà wọn òrówó ràwé. wọn òrówó ràwé ra yúnífọ́ọ̀mù bàtà eléyìí ìní Dangote ń pè wá sí pé ìwádìí tó lọ́ọ̀rìn ó gbọ́dọ̀ wáyé eléyìí ni wọ́n fi lè pinwọ́ ilé ìwé ọ̀hún yóò fọ́ ní ṣe ìjọba ilẹ̀ Nàìjíríà ní iye owó tọ̀sán òun ọ̀sọ̀ títí ẹ̀ bó jẹ́ pé àwọn kan ti ń dáhùn láti iléeṣẹ́ ọ̀hún pé Farouk ọ̀dáhùn o àwọn ní ń dáhùn o pé kò sanwó bẹ́ẹ̀ sí òkèèrè o ìbàlówó kọjá ni o yìí kan o wọn ẹni tó jẹ́ agbọ̀rọ̀sọ lẹ́kọ̀ọ́ ọ̀hún ó ní kò sọ̀rọ̀. ìwádìí ti fi hàn wípé ọ̀rọ̀ yẹn ti kọ́kọ́ wáyé tẹ́lẹ̀ rí
lọ́dún 2024 bẹ́ẹ̀ni lájẹbánu bẹ́ẹ̀ wọ́n dìde àwọn èèyàn dìde láti defend ẹ̀ náà ni ṣùgbọ́n kí Aliko Dangote ó tó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde ó gbọ́dọ̀ rí àrígbámú torí ìlú mọ̀ká ni Aliko Dangote gan ọ̀sà ẹ̀sọ́ lẹ́ńtẹ́ pé alólòdù bí ìyèrè ni pé ọmọ òun kankan wọn ò lọ iléèwé girama ńlẹ̀ òkèèrè pé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ bóun gan ọ̀ràn mọ̀ kankan lọ iléèwé ńlẹ̀ òkèèrè owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ pé iléèwé Nàìjíríà náà máa ń lọ níléèwé girama o mẹ́ńṣẹ́ wà specific àgbà ti pé iléèwé girama ibi ilé ọmọ òun lọ ilé yìí tá a fẹ́ pè fún yìí tá a bá ní kílẹ̀ ẹ rí i pé àwọn alágbára sodo sílé ẹ̀ka iṣẹ́ epo rọ̀bì torí pé wọ́n rí nǹkan pọ́n láńbẹ̀ wọ́n rí nǹkan kómi ńbẹ̀ kí kómi wọn tí wọ́n sì ń kómi yìí èrù ní dì sórí aráàlú. ìpalára ńlá ló fún àwọn aráàlú. péjọba yọ owó orí ìrànwọ́ orí epo kò yẹ kó mú wàhálà púpọ̀ tó báyìí fún wa ṣùgbọ́n torí àwọn akérègbòmì kan. àwọn owó ìrànwọ́ epo tíjọba yọ ibi tíjọba ń kó sí àwọn kan náà ló tó ń kó. àwọn kan náà ni wọ́n tún dàyàbò sẹ́ni pé wà jẹba ó ti dágbádá dábùbá sọ̀rọ̀ wa ńlẹ̀ yìí. torí best of my understanding tá a bá wò dáadáa kò yẹ kí ìképo wọlé lórílẹ̀‐èdè yìí kó tún máa wà nígbà tí Dangote ti wà tó ń pèsè epo. kódà epo tí Dangote ń pèsè tẹ́ ẹ̀ bá sì jẹ́ ká máa tanra wa jẹ ẹ rí i pé gbogbo nǹkan tí máa ṣẹlẹ̀ ṣe láti bí 20 ọdún sẹ́yìn wọ́n máa fi àrùn jẹ wa ni irú àsìkò tá à ń ṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún ayẹyẹ kérésì àti ọdún tuntun tí ń bọ̀ yìí epo ọ̀wà wọn bíi mí eégún ẹ rí i pé gbà gan látún rí i pé iléeṣẹ́ yìí ẹbù pọ́npọ̀ yìí ó tún mú àdínkù dé báyìí tí yóò máa tajálà epo pẹtiró wọ́n ní pé àwọn èèyàn kan tó takò pẹ̀lú ẹ̀ gan. 70 náírà ó dé kan 699 náírà ni wọ́n fẹ́ máa tajálà epo kan láti gantry ni o tí wọ́n bá wá gbé jáde sáráàlú nígbà wọn bá ṣe àgbéyẹ̀wò rẹ̀ inú ọkọ̀ máa jẹ́ bí 750 àwọn alákàn dábàá o ṣùgbọ́n sáré pé àtúntò ti ń dé bá ọ̀rọ̀ epo irúgbọ́ ọdún ilẹ̀ epo máa ń wọ́n gógógó ó túmọ̀ sí pé àwọn ọmọ ilẹ̀ tí wọ́n lọ fi ń ṣòwò tí wọ́n ń kó wá látòkè òkun yìí àwọn gan ni wọ́n ń pojú bó okùn yà sọ́run ọmọ ilẹ̀ Nàìjíríà eléyìí nìkan kọ́ o Dangote ọ̀sẹ̀ dábàá pé àwọn ẹ̀ka yìí kí wọ́n jẹ́ regulatory body ni iná ló fi fààyè gbà wọ́n lọ́nà kalẹ̀ fún kì í ṣe pé commercial aspect ni wọ́n tó máa tójú bọ̀ wọ́n tójú bọ̀ commercial aspect eléyìí túmọ̀ sí pé wọ́n ń jẹ́ ń bẹ̀ wọ́n ń jẹ́ nu commercialized area ibi tán kan rọjà lótòkè òkun wá kan mọ́ kó wá ìwọ Dangote nìkan ò lè dàyàbò ìbọn bá níwọ̀ ló tó máa gbọ́kọ̀ọ́lẹ̀ ìwọ lọ́ọ́ máa tà ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú kọ́ pé wọ́n jà lù ìsọlọ́pọ́n eléyìí regulatory ló yẹ kí wọ́n jẹ́ ẹni tí ọmọ wo bí nǹkan ṣe kó rí kàkà bẹ́ẹ̀ wọ́n dé ẹ̀ka okòwò torí pé wọ́n ní kankan jẹ́ ń bẹ̀ mo rò jọba tí ń bẹ lóde lábẹ́ ìdarí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí pé ń tá a bá ṣe náà láàríkà bí wọ́n bá ṣe ètò tọ́ lórí àwọn ẹ̀ka tá à ń sọ yìí eléyìí yóò mú kí àtúntò tó dáa lọ́jọ́ iwájú fúnlẹ̀ Nàìjíríà torí wọ́n bá ní pé ayé ọ̀dà ó ní kankan ní ọ̀jẹ́ àtọmọ ọmọ ìtàn òsì nígbàgbé wọn torí pé àwọn àbáwọ lọ́wọ́ gbogbo tí wọ́n ṣe é lẹ̀ wọn ò dáa rẹ̀ o ní ń jẹ owó kọrí sí ń bẹ fún wọn. bẹ́ẹ̀ni tá a bá wò dáadáa ìgbésẹ̀ tí Dangote pè fún yìí àti ìmọ̀ ìgbésẹ̀ tíjọba àpapọ̀ gbé lórí ẹ̀ bóyá wọn wádìí ẹ̀ lóòótọ́ bóyá wọn ò ní wádìí ẹ̀ lóòótọ́ bóyá wọn kọ́ tí ọ̀gbọ́n yìí ṣùgbọ́n bàbá fẹ́ kí lóòdùn kóde ó dáa dandan ni ká mú ìwà àjẹbánu ní ọ̀kúnkúndùn lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé ẹ̀tọ́ tó yẹ kó tọ́ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn èèyàn péréte ló ń dà yá dé Ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba àpapọ̀ tẹ́ ẹ bá gbọ́ ohun táwa bá ń sọ àwọn ọmọ ẹ̀yìn lè gbọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá fetí kọ́ ohun táwa bá ń sọ àsọpẹ́ ìṣiṣẹ́ o àdẹ̀sọpẹ́ ìṣiṣẹ́ tó dáa àdẹ̀sọpẹ́ ilé iṣẹ́ tó dáa ṣùgbọ́n káàtìbí ìsáná kì í sóògùn ń ràn án lógún ibi ìsáná ní ti lọ ní tere èjì tere náà ni gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì wa ló fi ń dẹyọ ló fi ń di tó jẹ́ wípé àwọn èèyàn péréte náà ni wọ́n tẹ́yìn náà bá wá jẹ́ tó ṣèlè elégbè lẹ́yìn ìwà ìbàjẹ́ àti ìwà àjẹbánu ẹ̀jẹ̀ àti bí ìbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ awádìí ẹ̀ ń bolẹ̀ òṣìṣẹ́ ìjọba ti rówó tòdí ẹsẹ̀ ń pólè kó 5.5 million naira lé ọmọ ẹni tó bá kó $5.5 million lórí ọmọ ó tọ̀ ní ju $200 million lọ. tó mo fẹ́ béèrè ni wípé ṣé lọ́dún kan ni àbí ní gbogbo ìgbà tí wọ́n fi lọ iléèwé ọ̀hún. torí tẹ́ ẹ bá gbàgbé sẹ́ràjẹ́bánu bí ó dágbára sọ̀rọ̀ àwọn adarí ìlú ìdè ibẹ̀ ẹ̀rẹ́ nìkan tí wọ́n mú lẹ́nu lọ́lọ́ yìí tí wọ́n ní pé ó ti san gómìnà ìpínlẹ̀ Kogi Ẹ̀yà Bello tẹ́lẹ̀ rí wọ́n lọ sanwó bí àsánlẹ̀ bí ọdún 3 sani ẹni aládẹ̀ kan lu ìgàn gbọ́dọ̀ sanwó ọdún táàmù 3 gan lu yìí bí táàmù bá ṣe pay as you go ni ṣùgbọ́n torí pé ibi ẹ ti ń rówó ọ̀hún kìí ṣe owó tí wọ́n làágùn rẹ̀ bí wọ́n ṣe rí jí báyìí ní sáré bu díẹ̀ pé iná ẹgbàá ti ń nú ẹ̀. pé káwọn ti sáré pín sáwọn wọn torí tí wọ́n bá lọ́wọ́ wọn wọ́n tó lè sọ pé wọ́n gbà padà. Dangote ọ̀sà èké sí àjọ tí máa rí sí kíkéde dúkìá ẹni lójú táyé code of conduct bureau pé ẹ pé ọkùnrin yìí kọ́ wá kéde dúkìá rẹ̀. kí ni tó rí èèlò ní gbà lóṣù bó ní $5.5 million ó ṣe sọ́ra jọ
eléyìí ni kíjọba ó mójútó kí wọ́n mú sàlóògùn káti bí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ́jọ́ gba àwọn kéékèèké bẹ́ẹ̀ tá a bá ń rí yóò lè máa pinwọ́ bàjẹ́ láwùjọ ọ̀lẹ̀ yìí. Ọlọ́run ṣàánú wa a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká sẹ́mi mú ká padà wá tá a bá dé àtẹ̀síwájú ojú abẹ́lẹ̀ ètò lójú abẹ́ ẹ kú kalẹ̀.